Ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ báyìí. Ìròyìn ìbànújẹ́ òun la mú wá fún yín lénìí nípa Dàmọ́lá Ọlátúnjí tí ó ń ṣe fíìmù Yorùbá. Ẹ ti kúkú mọ̀ wípé arákùnrin yìí ọ̀gá ni ní tọ́n bá ní kán máa ṣe fíìmù Yorùbá. Ìròyìn rẹ̀ la mú wá fún yín lénìí. Ìròyìn tó ń bani nínú jẹ́ ni, ìròyìn tó ń gbomijé lójú ẹni òun la mú wá fún yín lénìí, ṣùgbọ́n ẹ má bẹ̀rù, ẹ má mikàn o, ẹ̀yin èèyàn wa, ẹ ṣáà fi ara balẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè loníròyìn yín. Èní yìí ìròyìn nípa Dàmọ́lá Ọlátúnjí òun la mú wá fún yín lénìí. Ẹ ṣáà rí àwòrán tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí, ẹ ṣáà rí picture níbi tí wọ́n ti bandage orí arákùnrin yìí bí ẹni tí ó ní accident o. Picture arákùnrin yìí òun ló surface ní online, òun ni ó tún lọ sókè sódò ní online wípé ó sì nǹkan kan tí ó ṣe arákùnrin yìí, ṣùgbọ́n à ń gbà ní àdúrà wípé kò sí nǹkan kan tí ó máa ṣe Dàmọ́lá Ọlátúnjí torí olólùfẹ́ wa ni èèyàn tí à ń nífẹ̀ẹ́ sí jù gidigidi gan ni. Òun ni o, ẹ̀yin èèyàn wa, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí Dàmọ́lá Ọlátúnjí. A kò tíì fi ìdí ìròyìn náà múlẹ̀, a kò tíì mọ nǹkan tí ó ṣe arákùnrin yìí gangan tí wọ́n fi bandage orí rẹ̀ tí gbogbo ojú rẹ̀ fi rí báyìí, a kò tíì mọ nǹkan tí ó ṣe. Nǹkan tí a bá padà get pé ó ṣe Dàmọ́lá Ọlátúnjí, a ó máa mú gbogbo rẹ̀ wá sí etí gbọ̀nyín níbí. Lónìí a kò ní rí jù báyìí lọ, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ̀yin olólùfẹ́ wa àti ẹ̀yin olólùfẹ́ Dàmọ́lá Ọlátúnjí àti ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ fíìmù Yorùbá, tí ẹ nífẹ̀ẹ́ iṣẹ́ tí Dàmọ́lá Ọlátúnjí tí ó ń ṣe, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí arákùnrin yìí. Ẹ tẹ̀ sí comment section wípé Ọlọ́run á máa rà yá. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.